tó ẹlẹ́ lónìí a kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa iṣẹ́ àti bí a ṣe ń kí àwọn oníṣẹ́ wọ̀nyí ní ilẹ̀ Yorùbá. Bí àwọn Gẹ̀ẹ́sì bá fẹ́ kí àwọn onírúurú oníṣẹ́ tí ó ní, wọ́n rí dókítà òyìnbó wọ́n á ní well done, wọ́n rí nọ́ọ̀sì wọ́n á ní well done, wọ́n rí àgbẹ̀ wọ́n á ní well done, wọ́n rí ẹni tí ń kọ̀pẹ́ wọ́n á ní well done, wọ́n rí ẹni tí ń gungi wọ́n á ní well done. Àmọ́ ní ilẹ̀ Yorùbá oríṣiríṣi iṣẹ́ ni ó wà, oríṣiríṣi sì ni ìkíni tí Yorùbá ní fún àwọn ọ̀kọ̀ọ̀kan àwọn iṣẹ́ wọ̀nyí. Lónìí a máa sọ̀rọ̀ nípa díẹ̀ lára àwọn iṣẹ́ wọ̀nyí àti ìkíni wọn. Lákọ̀ọ́kọ́ a sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀. Àgbẹ̀ ni àwọn tí ń ṣiṣẹ́ ọ̀gbìn, tí ń gbin ohun tí à ń jẹ àti ohun sísìn, wọ́n ń sin ohun tí à ń jẹ àti tí wọ́n ń gbin ohun tí à ń jẹ. Bí Yorùbá bá rí àgbẹ̀, wọ́n fẹ́ kí àgbẹ̀, Yorùbá máa wí pé àgbẹ̀ àròkò bọ́dún dé o. Àròkò bọ́dún dé ni a máa ń kí àgbẹ̀, kì í ṣe well done bíi ti àṣà ilẹ̀ àwọn Gẹ̀ẹ́sì. Ta ló wá sọ pé vernacular ní èdè Yorùbá? Jẹ́ kí làwọn ní ìkíni àwọn àgbẹ̀ ní àròkò bọ́dún dé o. Bí ẹ bá ti rí àgbẹ̀ tí ẹ fẹ́ kí wọn, ẹ máa wí pé àròkò bọ́dún dé o. Ẹ ṣé.